Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ káàkiri àgbáláyé, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi, ọmọ Bádébóyèga. Lónìí, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìyọ̀ǹda Ọlọ́run, gẹ́gẹ́ bí ìtọ́ni àti ìdarí Ọlọ́run, nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí káàkiri àgbáláyé, mi ò déédéé ń wá online kí n máa sọ̀rọ̀ àbí máa wàásù láì ṣe pé Olúwa fún mi ní ohun tí n fẹ́ sọ tó máa tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti àwọn tí Ọlọ́run bá fẹ́ bá pàdé tó máa jàǹfààní ọ̀rọ̀ náà. Lórúkọ Jésù yóò dára fún ọ. Níbikíbi tó bá ti ní àǹfààní láti máa wo broadcast yìí, mo gbàdúrà ó ṣe rere. Ọlọ́run ìpè mi yóò bá ọ pàdé. Ọlọ́run Mósè Orímọládé tún ọ làṣẹ yóò bá ọ pàdé ní ọ̀nà àrà, ní ọ̀nà àti ìkóríta gan tí o ti nílò ìdásí Ọlọ́run ní ayé rẹ. Ọlọ́run ìpè mi yóò bá ọ pàdé. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Jésù Olúwa wa, àmín. Lónìí mo fẹ́ sáré sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi rán mi. Mo fẹ́ sọ̀rọ̀ nípa òróró anointing oil, òróró ìfihàn tí àwọn olóyìnbó ń pè ní anointing oil. Anointing oil a máa ń rọ sínú ìgò báyìí, wọ́n ti máa ń yà á sọ́tọ̀ nítorí wọ́n ti máa ń gbàdúrà sí wá láti orísun. Wọ́n máa sì ń ta, ó máa ń wà nínú ìgò, ó pọ̀ oríṣiríṣi. Ṣùgbọ́n eléyìí tí Ọlọ́run fún mi, òun ni èyí tí wọ́n kọ olive sí lára, olive oil, tí ìgò ẹ̀ ọrùn ẹ̀ ṣe dẹ́rẹ́ báyìí, ọrùn ìgò ẹ̀ ṣe dẹ́rẹ́, ìdérí ẹ̀ kéré, wọ́n kọ olive oil sí, tí àtilẹ̀ wá yẹn, òun gangan lọ́lọ́run fi dábìrà lójú mi o. Lórúkọ Jésù yóò dára fún ọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa rírì anointing oil, rírì ìfòróró yàn. Yàtọ̀ sí pé Bíbélì sọ, Bíbélì wí pé tí a bá rí ẹnikẹ́ni pé a ó sì fi òróró, Bíbélì ní tí a bá rí ẹnikẹ́ni tí ó ṣàárẹ̀ pé kí àwọn olórí ìjọ kan gbàdúrà fún, kan sì fi òróró yàn án. Bẹ́ẹ̀ náà ni tí a bá fẹ́ yan àlùfáà tàbí tí a bá fẹ́ ṣe ìyàn sípò ní àwùjọ ti Ọlọ́run, a máa fi òróró, wọ́n máa ń fi òróró ìyàn yìí náà, anointing oil náà, wọ́n máa fi yàn, wọ́n fi sàrí èèyàn láti fi yàn án. Bẹ́ẹ̀ náà ni fún ìwòsàn, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ pé ká sì fi òróró yan ẹnikẹ́ni tí ó bá ṣàìsàn, ká gbàdúrà fún un, ká gbọ́wọ́ lé lórí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ fi rírì òróró ìfihàn tí a ń pè ní anointing oil, mo fẹ́ fi hàn àwa ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ohun tó lágbára nínú ẹ̀mí Olúwa. Èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí wòlíì àti aládùúrà nínú ìpè. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ìrírí mi pẹ̀lú òróró ìfihàn ni mo fẹ́ sọ, kí a lè mọ̀ pé òróró ìfihàn ó ṣe pàtàkì, ó sì ń ṣiṣẹ́ agbára. Ọlọ́run ń lò gidi. Bẹ́ẹ̀ ni, nítorí ní ọdún náà lọ́hùn, mo gbé mọ́tò mi síta gẹ́gẹ́ bí ọmọdé tó ṣẹ̀ṣẹ̀ gba ìpè nígbà yẹn. Bẹ́ẹ̀ ni mo ti ní mọ́tò àkọ́kọ́ tí mò ń gùn. Mo gbé mọ́tò yẹn, mo páàkì ẹ̀ síta. Mo páàkì ẹ̀ lálẹ́, mo tilẹ̀kùn ẹ̀. Ìgbà tó máa fi dìdájí láàárọ̀ tí máa jí dé díẹ̀ pé kí n ti ẹ̀ nu mọ́tò ká tún máa múra fún làálàásìgbò ti ọjọ́ mìíràn. Bí mo ṣe rí pé mò ń wo àmì àgbélébùú níwájú windscreen mọ́tò yẹn, ní side ibi tí steering wà, níta mo ń wo àgbélébùú, wọ́n ya àgbélébùú báyìí sí òkè windscreen yẹn gàdàgbà. Èmi ti ẹ̀ rò pé àbí ẹnìkan tó, àwọn aládùúrà tó máa ń lágogo ní ìdájí yẹn, ṣán ti ẹ̀ gbabẹ̀ kọjá ni tí wọ́n bá mi sàmì sí, nítorí pé mi ò gbé mọ́tò yẹn sínú fence. Ìta ló bọ́ sí, nítorí pé táyà ẹ̀ bàjẹ́ lálẹ́, mo kàn fọgbọ́n wọ débẹ̀ yẹn ni. Tá a bá tún máa gbé wọnú fence, a gun bìkan bíi gọ́tà díẹ̀, ó wá lè ba ríìmù jẹ́ gan. So mo gbé síta fence. Èmi rò pé bóyá àwọn tó tiẹ̀ ń kọjá lọ, bóyá aládùúrà kan àbí èèyàn Ọlọ́run kan ló tiẹ̀ gba ibẹ̀ kọjá tó bá mi sàmì sí pé àmì àbòsí, torí àmì àgbélébùú ni mo rí ń bẹ̀. Ṣùgbọ́n mo mú ọwọ́ mi, mo fẹ́ fi nu àgbélébùú yẹn. Níṣe ló yà mí lẹ́nu pé àmì àgbélébùú yẹn kò nù kúrò. Ìrì tó ti sẹ̀ sára mọ́tò ló nù. Mo dẹ̀ sì ń wo àgbélébùú yẹn bọ́n ṣe yà tán design ẹ̀ gidi. Mo wá tún wá rí pé inú ni wọ́n ti ṣe àmì yẹn sí, kì í tún ṣe ta, nítorí kò nù níta, ó sì wà ń bẹ̀. Bí mo ṣe pe àwọn ènìyàn nìyẹn, nítorí kò sí àmì yẹn ń bẹ̀ ní gbogbo àná tí mo fi lo mọ́tò títí dalẹ́ tí táyà fi bàjẹ́, tí mo fi páàkì ẹ̀, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Mo bá pe àwọn ará ilé, ẹ wá bá mi wo nǹkan tí mo rí. Wọ́n ní ṣé lẹ̀kùn ẹ̀ ṣe ṣíṣí ló wà ní. Mo ní rárá, mi ì tí ì ṣílẹ̀kùn ẹ̀. Wọ́n bá ní kí n ṣílẹ̀kùn mọ́tò yẹn.
mo bá ṣílẹ̀kùn mọ́tò mi, central lock ni tó bá ti ṣí níbi driver, ilẹ̀kùn mẹ́rẹ̀ẹ̀rin ló máa ṣí. Bí mo ṣe ṣílẹ̀kùn nìyẹn. Mo bá wọlé sínú ẹ̀, mo wá ń wo àgbélébù yẹn, ó wá ń dán yinrin bí òróró. Mo wá mú ọwọ́ mi ọ̀tún báyìí ló lè lọ nù ní ibi tó wà. Mo bá mú ọwọ́ mi ọ̀tún, mo bá lọ fi nu mo bá lọ fi nu àgbélébù yẹn pé kí n tún nù náà, kí n tún wò ó bí òróró anointing oil bó ṣe yí mi lọ́wọ́ nìyẹn bálabàla. Bí òróró anointing oil náà fi design àgbélébù yẹn síbẹ̀. Bí òróró anointing oil ṣe yí gbogbo ọwọ́ mi nìyẹn. Inú mọ́tò tó jẹ́ pé èmi fúnra mi ni mo ṣẹ̀ṣẹ̀ ṣí ni wọ́n dẹ̀ design ẹ̀ sí. Bí mo ṣáà kọ́wọ́ yẹn, mo fi yí orí mi. Gbogbo àwọn ènìyàn ń pera wọ́n wá wo ìyanu tó ṣẹlẹ̀. Èyí tó tún wá pabambarì ń bẹ̀ jù ni pé nígbà tá a nu òróró yẹn, tí mo fọwọ́ nu òróró, tí mo fi ra gbogbo orí mi, fi ra ara mi, ó yà mí lẹ́nu pé àgbélébù ò nù kúrò ńbẹ̀. Àgbélébù ò nù. Àgbélébù yẹn ó ti wá inscribe, ó ti wá jẹ mára glass ńlá windscreen mọ́tò yẹn tó yẹ pé gbogbo ayé ń wò. Ó dín dé oṣù mẹ́jọ àgbélébù yẹn ò kúrò lára mọ́tò, tí gbogbo àwọn èèyàn máa ń dá mi dúró. Ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ tán máa ń wo àgbélébù yẹn. Ìgbà tí mo kọ́wọ́ yí òróró ìyàn yẹn, nígbà yẹn mo ṣàgbọ́n pé mi ò lè fi òróró wọ̀nyẹn yí nu aṣọ tó wà lọ́rùn mi. Orí mi ni mo fi nù. Lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó wá bá mi sọ̀rọ̀, tí mo gbóhùn àdániwáyé nípa agbára anointing oil yẹn. Bọ́lọ́run ṣe fún mi ní anointing oil yẹn nìyẹn. Láti ìgbà yẹn mo máa ń fi anointing oil, èyí tó bá ti jẹ́ olive tígò ẹ̀ máa ń ṣọrùn dẹ́rẹ́, ọkọ̀ olive sí, mo máa fi ń ṣe àdúrà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe darí mi. Kò dẹ̀ sí ogun náà bó ṣe òun kó le tó, tí n bá mú ọwọ́ ìpè mi yìí, ọwọ́ tí mo fi yí òróró níjọ́ yẹn, tí n bá mú, tí mo kì í bọnú anointing oil báyìí, tí mo dẹ̀ ṣàdúrà sí ní orúkọ Jésù, tí mo sọ̀rọ̀ àṣẹ agbára sínú ẹ̀ gẹ́gẹ́ bí wòlíì. Láti ìgbà yẹn kò sógun tí ò kì í ṣẹ́ lẹ́ni tí n bá fi òróró ìyàn gbàdúrà fún pé kó lọ lò ó, bóyá kó fi para ni or kó bu díẹ̀ sínú omi kó máa mú. Kò sí ogun tán gbé déwájú mi tí òróró ò ṣẹ́ láti ìgbà yẹn. Màá dánu dúró nígbàkigbà tọ́lọ́run bá tún rán mi, màá tún máa jíṣẹ́. Lórúkọ Jésù ó ṣe rere. Lórúkọ Jésù yóò dára fún ọ. Lẹ́ẹ̀kan sí, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga, tí mò ń gbé ní Adó Èkìtì, ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. Lórúkọ Jésù ó ṣe rere. Tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìdí kan tàbí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìṣòro kíṣòro tó ń dojú kọ, tó o fẹ́ kí Ọlọ́run bá ẹ wá ojútùú sí, nọ́mbà tó o fi bá mi sọ̀rọ̀ ni 07037993902. Tó o bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà, wàá kàn fi +234, wàá kọ 7037993902. Lọ hàdẹ̀ sí WhatsApp, fi gbólóhùn sílẹ̀, voicemail sílẹ̀ fún mi lórí WhatsApp. Nígbà tí n bá ti ń dá àwọn tó wà lókèèrè lóhùn lórí tab mi, màá dá ẹ lóhùn tí ó tẹ́ ọ lọ́rùn. Èmi ò ń gbé fóònù fún PA. Iṣẹ́ tí Ọlọ́run rán mi full time ni mò ń ṣe. Mo dẹ̀ ń dá àwọn ènìyàn lóhùn káàkiri orílẹ̀-èdè àgbáláyé. À ń ṣàdúrà, à ń fi iṣẹ́ àdúrà ránṣẹ́ tí àwọn èèyàn ń jẹ́rìí sí agbára Ọlọ́run. À ń ṣe òróró, a fi ránṣẹ́ tí àwọn èèyàn ń jẹ́rìí sí agbára Ọlọ́run. Lórúkọ Jésù, Ọlọ́run ò ní ṣe tiẹ̀ tì. Kíṣòro tó bá wù kó dojú kọ, sọ fọ́lọ́run, bá Ọlọ́run sọ, yóò sì gbọ́. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà láì. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín ní orúkọ Jésù.